Ìbéèrè oníbéèrè ni pé kí ló ń ṣẹlẹ̀ sí àlámọ̀rí kan arákùnrin kan tó fẹ́ ìyàwó kìíní ìyàwó yẹn lọ ó fẹ́ kejì ó lọ ó fẹ́ kẹta òun náà lọ débi tó fi dórí márùn-ún tí wọ́n ń lọ. Wọ́n ní kí ló ń ṣẹlẹ̀? Wọ́n fẹ́ mọ ohun tó ń ṣẹlẹ̀. Ìdáhùn ni pé mi ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ni tó béèrè ṣe jálá ìmọ̀ nípẹ̀. Bẹ́ẹ̀ náà lẹni tá à ń bi náà. Ṣùgbọ́n nǹkan tí a mọ̀ òun láti mú àwọn àyà méjì yàn wá. Olùwàlámọ̀ fàdánwò kan yín àwọn ìkankan nínú ìpayà àti ebi àti dídínkù dúkìá àti dídínkù ẹ̀mí. Olúwa ní ẹ fún gbogbo ẹni tó bá lè ṣe sùúrù ní ròdùnú. Àyà lẹ́ẹ̀kejì tá a mú wá. Olúwa ní a máa fi àdánwò kan yín títí tá a fi mẹ́ni tó jó yànjú àtẹ̀tí tó jó ní sùúrù láàrin yín. Tó bá jẹ́ pé ẹ sọ ni pé irú ìgbésẹ̀ wo la lè gbé tí nǹkan bá rí báyìí, á lọ straight. Ṣùgbọ́n kí ni ń ṣẹlẹ̀? Kí ni mo mọ̀? Èyí tí mo mọ̀ tó ń ṣẹlẹ̀ náà mo ti sọ ẹ̀ kọjá àdánwò fẹ́ nìyẹn láti má yà wá. Nínú ìyànjú ta lè gbẹ́ nìyẹn tó sì dájú pẹ̀lú ògbó Ọlọ́run bá oníkẹ́nìyàn dúnú mọ́ gbólóhùn la ilaha illa anta subhanaka inni kuntum minaz zalimin. Àti pé kọ́ sọ pé kẹ́nìyàn ṣe 1111. Mọ́kànlá ti tó láàárọ̀. Mọ́kànlá ti tó lálẹ́. Kẹ́nìyàn wá sọ pẹ̀lú ìmọ̀fẹ̀mí tábà àmánà rẹ̀. Kẹ́nìyàn sì sọ pẹ̀lú tọ̀mánínà kọ́mọ̀ jẹ́ pé la ilaha illa anta subhanaka inni kuntum minaz zalimin. Lóhun tó bá tún lè slow jù bẹ́ẹ̀ lọ. Nítorí pé àyà Qur'an Olúwa sọ pé rẹ̀ Ànábì mo sọ fún wọn pé kí wọ́n máa wá foríjì Ọlọ́run ọba wọn. Torí pé Olúwa jẹ́ ọba tí foríjì ni títí máa ń kẹ́ni. Yursil sama alaykum midrara. Àánú Ọlọ́run kí Ọlọ́run máa sọ̀kalẹ̀ lọ́wọ́wọ́ tẹ̀lé ẹni bẹ́ẹ̀ lórí. Wa yumdidukum bi amwali wa banin. Mo rò pé ti rí solution rẹ̀ sí. Bẹ́ẹ̀ ládìsí Ànábì náà sọ pé man lazima al-istighfara ja'ala lahu min kulli di'ki mahraja wa min kulli hamma faraja. Ànábì lẹ́ni tó bá dúnú mọ́ àwọn gbólóhùn tó kún fún ìwà àforíjì Ọlọ́run. Nǹkan tó fún pínpín Ọlọ́run máa sọ̀nà àbáyọ. Hámù rẹ̀ ìbànújẹ́ ọkàn ẹnìyẹn Ọlọ́run mú kúrò ìdùnnú padà pààrọ̀. Àwọn nǹkan méjì yìí la rí táfi ó pẹ́ ní ẹ̀ máa ń ṣe istighfar pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run bó lò ní sábà. Bákan náà nínú àwọn kan tá a tún lè lò tó jẹ́ sábàbí pàápàá jùlọ lágbègbè ti àṣàṣì ta'dil zawaj. Láwọn nǹkan tó jẹ́ nǹkan tá a bá lọ́wọ́ àwọn bàbá wa tá a sì rí pọ́ bá gbàgbọ́ lọ. Tóbìnrin bá máàmú bọ ọkọ àbí ọkùnrin máàmú bọ ìyàwó ó ń rí wọn fẹ́ wọlé wọn ń lọ ní àbómi wọn tiẹ̀ ní wọlé tí wọ́n fi ń lọ sóye àwọn bàbá owó sọ pé kẹ́nìyàn lọ fọwọ́ ara ẹ̀ já ewé ọsàn wẹ́wẹ́ ewé ọsàn òrombó kó wá gbó sínú omi tó fi sanra báwọn ṣe sọ ni pé kẹ́nìyàn ṣàdúà sí pẹ̀lú gbàgbọ́ rẹ̀ torí pé Ọlọ́run máa ń lo ewé ọsàn wẹ́wẹ́ fún àtúìdè. Ọ̀dà mi lójú páwọn yẹn gbọ́ mi yé. Ohun tẹ́mi máa ń sọ pé báyìí mi ṣe máa ń sọ fáwọn yẹn kí wọ́n lò ní àtúnṣọ ní kìsì ẹ lọ kọ́mẹ̀ntì àwọn èèyàn lórí ẹ̀.
tẹ́ bá ti gbó sínú omi tán omi tó fi sanra ewé ọsàn wẹ́wẹ́ ọsàn rombo ìyẹn wà ká suratul Fatiha àti amana rasul lè mímọ́ sọ pé kí wọ́n kà sí ohun tó sì fa ni pé rìwáyà wà lórí ẹ̀ Ànábì lẹ́nu tó bá ká suratul Fatiha àti amana rasul kò sádùn àti ó ṣe lẹ́yìn ẹ̀ mustajaban báwọn yẹn ṣe máa ń lò ní ọlọ́ọ̀dẹ máa ń lò sábàbí dáadáa kódà mo léèyàn tí olóhùn ti ṣe rúkìá kódà dé ọ̀dọ̀ àfàgbà nìbàdàn lórí ọ̀rọ̀ oníyàwó dé tẹ́ni ẹjọ́ mọ bíbí Ọ̀yọ́ kò ṣe mo ní kó lọ síṣẹ́ yẹn pé mo ń lọ sí umra tí mo bá dé kó padà wá torí kó ọ̀la lèmi fẹ́ gbéra kálẹ̀ bẹ̀rẹ̀ ẹsẹ̀ rẹ̀ pẹ̀lú ògbọ́ ọlọ́mọ tí umra dé ó ní wà láyọ̀ ọ̀nà ti ṣe ó ti wá ní ọkọ ẹ̀ tó fún délé wọ́n lè tra irú nǹkan yẹn ọlọ́run lò sábà náà.